A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Síwájú ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí àjọ òṣìṣẹ́ NLC fẹ́ gùnlé lónìí, iléeṣẹ́ ọlọ́pàá ti kó àwọn òṣìṣẹ́ Special Forces àti Tactical Teams jọ láti rí i dájú wípé ìgbésẹ̀ yìí lọ láìsí fàákájà. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ní ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti gbáradì àti gbógun ti àwọn ọmọ gànfẹ́ tàbí jàǹdùkú olóṣèlú tí wọ́n lè fẹ́ da ìpéjọpọ̀ ìrú. Síwájú àkókò yìí ni àjọ NLC ṣàlàyé wípé àwọn kò ní dẹ̀yìn nínú èròǹgbà wọn àti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i lórílẹ̀-èdè àti àwọn ìṣòro mìíràn tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́. Nígbà tí akọ̀ròyìn béèrè bóyá NLC ké sí àwọn ẹ̀ka ẹgbẹ́ wọn yòókù fún ìfẹ̀hónúhàn, agbẹnusọ ẹgbẹ́ Benson Upah ní àwọn ń tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn bí ó ti ṣe ìkìlọ̀ wípé bí ẹnikẹ́ni bá gbìyànjú àti ṣe ìdáwọ́kọ̀ fún wọn ó lè yọrí sí ìyanṣẹ́lódì aláìlópin jákèjádò orílẹ̀-èdè. Upah sọ nínú àtẹ̀jáde àná ọjọ́ Ìṣẹ́gun wípé ẹgbẹ́ wọn ti gba ìròyìn wípé ó ṣeé ṣe kí àwọn kan fẹ́ já ìfẹ̀hónúhàn yìí gbà láti fi dá wàhálà sílẹ̀. Ó ní bí ìpalára bá ṣẹlẹ̀ sí ẹyọ òṣìṣẹ́ kan tàbí ará ìlú, èyí yóò yọrí sí títilẹ̀kùn pa mọ́ gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọrọ̀ ajé lórílẹ̀-èdè. Ìgbésẹ̀ wọn kì í ṣe láti wọ́de lásán ṣùgbọ́n àkójọpọ̀ ìbínú lórí ìṣòro ààbò, àwọn tí wọ́n ti ṣekú pa, ìgbé ayé ìnira àwọn òṣìṣẹ́ àti ààbò. Ẹgbẹ́ yìí tọ́ka àìmọye òṣìṣẹ́, olùkọ́, àgbẹ̀, awakùsà àti àwọn oníṣẹ́ ara wọn tí wọ́n ti ṣekú pa láàrin ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti pín náírà 200,000 fún òjìlénígbálémẹ́wàá àwọn aláìlágbára àti àgbàlagbà 250 tí ọjọ́ orí wọn wà ní márùndínláàádọ́rin 65 lọ sókè ní ìpínlẹ̀ Ebonyi látara Renewed Hope Initiative Social Investment Program Elder Support Scheme. Ìgbésẹ̀ tí ó wáyé ní Banquet Hall, Old Government House, Abakaliki ní Sẹ́nitọ́ Tinubu ti ní àwọn ṣe èyí ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì orílẹ̀-èdè tí iye àwọn tí yóò jẹ àǹfààní yìí fi jẹ́ 9,500. Ìyáàfin Tinubu tí aya gómìnà ìpínlẹ̀ Ebonyi, Ìyáàfin Uzọamaka Nwifuru ṣaṣojú ní àwọn yòókù tí wọn yóò jẹ nínú àǹfààní yìí ní ìlú Àbújá àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì iléeṣẹ́ ológun àti ọlọ́pàá fún ìgbáyégbádùn wọn. Wọ́n fi kún un wípé ìpínlẹ̀ kọ̀ọ̀kan títí kan ìlú Àbújá àti Bówà yóò gba 50 mílíọ̀nù náírà. Bí a ti ń súnmọ́ ọdún, ó ṣe pàtàkì láti mú ìgbáyégbádùn àwọn àgbàlagbà lọ́kùnkúndùn bí wọ́n ti ṣàlàyé wípé láti ìbẹ̀rẹ̀ ìṣèjọba tó wà lóde ní Renewed Hope Initiative ti sọ ọ́ di àṣà àti máa ṣe ayẹyẹ àwọn àgbàlagbà ní gbogbo oṣù kejìlá láti fi mọ rírì ìgbìyànjú wọn sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Olóyè kan láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, Alwan Hassani ti ní bí wọ́n bá ṣetán àti gbé ìdájọ́ òdodo kalẹ̀, 95% àwọn mínísítà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ààrẹ àná olóògbé Muhammadu Buhari ni ó yẹ kí wọ́n fi aṣọ péńpé roko ọba. Hassani sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá nígbà tí ó fi ara hàn lórí ètò òṣèlú ẹ̀rọ amóhùnmáwòrán Channels níbi ó ti ń sọ̀rọ̀ nípa ìṣèjọba Buhari. Bákan náà ni ó fèsì lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kan SGF àná Abubakar Malami àti mínísítà fún iṣẹ́ àná Chris Ngige. Ìròyìn jábọ̀ wípé àwọn méjèèjì ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ń ṣe ìwádìí wọn lọ́wọ́. Hassani ní láti àná ni a ti ń gbọ́ tí aráàlú ń sọ lórí Malami àti àwọn yòókù wípé olóògbé Buhari ti wí fún gbogbo wọn kí wọ́n di ìwé ẹ̀rí wọn mú nítorí ọjọ́ kan ń bọ̀ tí wọ́n á ní kí wọ́n wá ṣàlàyé ara wọn bóyá nítorí Buhari ti rí bí wọ́n ṣe ń ṣe ni ó fi sọ èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
ọkọ̀ òfurufú Sky Power Express Cessna 172 kan ní ìjàmbá nírọ̀lẹ́ àná bí ó ti ń gbìyànjú àti balẹ̀ ní Sam Mbakwe International Cargo Airport ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo. Ọkọ̀ yìí ló ń bọ̀ láti Kaduna lọ Port Harcourt tí àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ fi kéde pàjáwìrì emergency. Ó súré yírí padà sí Owerri tí ó fi gbókìtì bí ó ti dé ojúnà àti balẹ̀ runway láàrin aago 8 alẹ́. Kò sí ìjàmbá iná, bẹ́ẹ̀ ni kò sí àkọọ́lẹ̀ ibi. Gbogbo èrò mẹ́rẹ̀ẹ̀rin inú ọkọ̀ ní orí kó yọ. Lójú ẹsẹ̀ ni wọ́n kó òṣìṣẹ́ àti èrò inú ọkọ̀ lọ ilé ìwòsàn nítòsí fún àyẹ̀wò. Iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti ìpínlẹ̀ Èkó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí alukoro ASP Mohammed Adeola buọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo ti kéde àwárí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró níbi àwọn ọ̀daràn kó wọn pamọ́ sí lẹ́yìn àpapọ̀ ìkọlù tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe ní ìpínlẹ̀. Ododo ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ilé ìjọba ìlú Lọ́kọ́jà. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé èyí ni àbájáde ìwádìí àti ìgbésẹ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀. Gómìnà ní àwọn ẹ̀ṣọ́ ṣe àwárí ilé ẹrù ohun ìjà olóró bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò rí ẹnikẹ́ni mú níbi ìkọlù. Èyí jẹ́ àṣeyọrí ńlá níbi ìgbìyànjú àti gbógun ti ìwà ọ̀daràn. Lára àwọn ohun tí wọ́n rí kó láti rí AK-47 rifle 24, 24, pop action rifle 23, Tafor rifle ẹyọkan, FN rifle ẹyọkan, Barrett pistol 4, Browning rifles 4 àti magazine 42, 42. Àwọn ìyókù ní 520 rounds of GPMG 7.62 ammunition àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gómìnà lọ ìwà dàlúrú gbogbo ìgbà ní ìpínlẹ̀ Kogi mọ́ ààlà tí wọ́n pa pẹ̀lú ìpínlẹ̀ 10 àti ojúnà tó ṣe gbòógì tó ní ọ̀pọ̀ ojúnà àbáwọlé àti àbájáde. Ododo wá fìdí ẹ̀ múlẹ̀ wípé Kogi ti wà lójúlalákàn fi ń ṣọ́rí nítorí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ológun ojú omi, ojú òfurufú, orí ilẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ti ń ṣiṣẹ́ tọ̀sán-tòru. Àwọn kò ní tẹríba fún ọ̀daràn, bẹ́ẹ̀ làwọn kò ní bá wọn ní ìdúnàdúrà. Gómìnà wá rọ àwọn olùgbé kí wọ́n tètè máa ṣe àtìlẹ́yìn fún ẹ̀ṣọ́ aláàbò láti tètè pèsè ìròyìn lákòókò tí ó péye tí ó sì tún ṣe é fọkàn tẹ̀ bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí Ààrẹ Bọ́lá Tinubu fún àtìlẹ́yìn rẹ̀ gbogbo ìgbà àti ìwúrí. Bákan náà ni ó gbóríyìn fún gbogbo àwọn ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, ọlọ́pàá àti ààbò ara ẹni láàbò ìlú NSCDC fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ó wá rọ àwọn olùgbé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn bí ó ti fi dá wọn lójú wípé àwọn kápá ààbò, kò sí ìfòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú Delta North Senatorial District Ned Nwoko ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tó ń lọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó lọ, òṣèrébìnrin Regina Daniels, lórí àwọn ọmọkùnrin wọn méjèèjì, Muniru àti Khalifa. Nínú àtẹ̀jáde àná ni Nwoko ti kọ ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó mọ̀ọ́mọ̀ ń dènà Regina kí ó má rí àwọn ọmọ rẹ̀. Àtẹ̀jáde yìí ṣe àpèjúwe ẹ̀sùn Regina ní aṣinilọ́kàn tí kò dúró lórí òfin mọ̀lẹ́bí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé bí Regina ṣe fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ jẹ́ ohun tí ó nífẹ̀ẹ́ sí voluntary nítorí ó nífẹ̀ẹ́ àfihàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti ìrìndè òru ju ìtọ́jú ọmọ rẹ̀ lọ. Níwọ̀nba ìgbà tí àwọn ọmọ yìí ti wà ní agbègbè tí ó pamọ́. Ó fi kún un wípé ilé-ẹjọ́ ìlú Àbújá ti pa á láṣẹ fún Regina kí ó kọ́kọ́ lọ fún ìwòsàn rehabilitation kí Abuja Social Welfare Department ṣe àmójútó rẹ̀ kí ó tó lè ní àǹfààní sí àwọn ọmọ rẹ̀. Bí wọ́n ti sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 4 oṣù kejì ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú ìlúmọ̀ọ́ká tiktoker influencer Habeeb Hamzat tí gbogbo ènìyàn mọ̀ sí Pella lẹ́yìn fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára níbi tí ó ti ń wa ọkọ̀ níwàkuwà bí ó ṣe ń ṣe live streaming lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Nínú àtẹ̀jáde àná tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Abímbọ́lá Adébísí bu ọwọ́ lù ní ọlọ́pàá ti ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Àìkú ọjọ́ 14 oṣù Kejìlá ọdún 2025. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣàlàyé, fọ́nrán yìí ṣe àfihàn ìwàkuwà tí Pella wa ọkọ̀ tí ó yọrí sí ìjàmbá ńlá tí ó fi ẹ̀mí ara rẹ̀ àti àwọn tí wọ́n jọ ń lo ojúnà sínú ewu. Ọlọ́pàá ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìrúfin tí ó lè dá rògbòdìyàn sílẹ̀. Wọ́n fi kún un wípé ìṣẹ̀lẹ̀ yìí dá awuyewuye sílẹ̀ pàápàá jùlọ nítorí ó tún wà lákòókò live streaming sí ọ̀pọ̀ èèyàn. Wọ́n ti fi afurasí sí àhámọ́ fún ìwádìí. Pella, ẹni 20 ọdún, jẹ́ ọ̀kan lára TikTok influencer tí wọ́n mọ̀ bí ẹni mowó pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù alátìlẹyìn fọ́lọ́wà káàkiri gbogbo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó jẹ́ aláwàdà tó ń lo àdàmọ̀dì Gẹ̀ẹ́sì tí ó mú ọ̀pọ̀ ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ máa wọ́ tọ̀ ọ́ lẹ́yìn. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ẹ̀sùn rẹ̀ ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn (SCID) fún ìwádìí tó lọ́rìn. Lẹ́yìn èyí, wọ́n á ṣe àfihàn àbájáde ìwádìí rẹ̀ fún ará ìlú láti mọ̀ bóyá ẹ̀sùn rẹ̀ yóò dé ilé-ẹjọ́. Nígbà tí ó ń fèsì, Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọlọ́rundáre Jimoh wá fi ìkìlọ̀ tó gbópọn léde fún àwọn social media influencer, content creator àti aráàlú tako lílo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ fún ìgbélárugẹ ìwà ọ̀daràn tàbí ìwà tí ó mú ewu dání. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.